أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم وبه نستعين اللهم صل وسلم وبارك اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد على سيدنا ومولانا محمد نور الدارين وروح الكونين ووارث الثقلين وعلى آله وأصحابه حق قدره وبكتابه العظيم آمين 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 يا الله. ẹ̀kọ́ tí àwọn ọgbọ̀n tí ó wà iléeṣẹ́ nígbà tí tẹlifíṣàn tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ máa sọ fún mi ẹni ṣe dandan náà ní sí gbogbo ògbà náà ní ilé ọba ó máa sọ fún mi wípé ọmọ ọba náà ni mí tó yàtọ̀ fún wa lọ́dọ̀ ọ̀rọ̀ làwọn àlù lọ́rin lọ́jọ́ tòní ẹni pa sọ pé afẹ́sẹ̀ 25 years afẹ́sẹ̀ 25 years àti wá wà ń bẹ̀ lọ́jọ́ ti tòní 11 láago mọ́kànlá náà rẹ̀ tó ní ìbẹ̀rẹ̀ làwà ní ọjọ́ ti tòní. Ẹ bá mi dárúkọ yín fún ọgbọ̀n ẹ̀gá tó ròyìn. Orúkọ mi ni Abubakar Imam, èmi ni National Public Secretary Ilorin Emirate Descendants Progressive Union. Ó dà ẹ ṣeun bàbá wa. Bàbá fún àǹfààní àwọn tó wò wá, kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ láago mọ́kànlá lọ́jọ́ kọkànlá? Bí ẹ ṣe ń bá mi sọ̀rọ̀ yìí, ààfin ọlọ́lọ́ ọba Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀. Ẹ ká ẹ ṣe fún bàbá. ṣéèwò ibẹ̀ ni a wà yìí tí a ti ń ṣe àkànṣe àdúrà láti fi ṣe àmì ọdún kẹẹ̀ẹ́dọ́gbọ̀n tí Ọlọ́run ti ní kí wọ́n wà lórí ìtẹ́ àwọn baba ńlá baba wọn. àwa jẹ́ ẹnìkan tó ní ìrẹ̀lẹ̀ kìí ṣègbéraga rárá àwọn a sì ní baba fún gbogbo wa pátá ní Emirate àti ní Kwara kọ́lọ́n kó fún wọn ní ẹ̀mí gúngùn àtàláfíà ara tí wọ́n ó fi tún lo ọdún tó tún kù gẹrẹpẹtẹ ju eléyìí lọ. ọlá alẹ́ àfa alimi táwa yìí kò ní nira fún àlọ́kọ̀ọ́dà nàmọ́ kó pé ọmọ ọ̀run ni ẹ wo látìgbà tí bàbá wa ti jẹ ẹ wo nǹkan rere tí ń sọlẹ̀ nílùú wa ẹ wo nípa àwọn position appointment lásọ ni àbí infrastructure ni àbí business ń lọ síwájú ni adúpẹ́ fọlọ́run ọlọ́run ní já a bọ́ a máa lọ síwájú ni. لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء a ń ṣe ayẹyẹ àti àjọyọ̀ bàbá wa ọlọ́lá ọba Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀ òní ló pé ọdún kẹẹ̀ẹ́dọ́gbọ̀n tó dé ní àlééfà kí Ọlọ́run bá kí ọwọ́ ọlá rẹ̀ nínú ọlá rẹ̀ kí ó jẹ́ kí wọ́n tún ṣe tó tún fẹ́lẹ́ tó ti ṣe yìí lọ. ìmọ̀ràn tí mo lè gbà á ní pé kó jẹ́ ní irú ọjọ́ tó bá wà significance báyìí Ọlọ́run jẹ́ kí gbogbo wọn lè máa wá tí wọ́n bá ń wá yóò tún dùn jù báyìí lọ. Culture heritage ni a gbọ́dọ̀ lose culture àti heritage wa. ẹ jẹ́ a ṣe ẹ jẹ́ a ṣe lẹ́ẹ̀kan sí ẹ ṣe lẹ́ẹ̀kan sí wallahu yasimuka minan nas la takhafu daraka wala tanza wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. ẹni tó bá ń wò wá ẹ mọ́jọ́ bá ẹ mọ̀ pé àwọn òwòlé léyìí kò sí àwọn òwòlé léyìí iṣẹ́ ìlú ní ìdáàlú níbi abá sì dání sí níbẹ̀ là á gbé níbi Ọlọ́run fẹ̀dá tiwa sí nì
abẹ́ bàbá wa lọ́lọ́run fẹ́ dá wa sí ká máa wá ṣe bí ẹlòmíì àlè ṣe bí arábì kankan bí Ìlọrin náà ní wá Ìlọrin ò sì níbòmíì kan Ìlọrin náà ní bẹ́ẹ̀ tẹ́ bá wọn bá wò pé kí wọ́n ń ṣe yìí àṣẹ ṣe àní ṣe wallahu yasimuka minan nas la takhafu daraka wala tansa wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim.